kọ́lọ́ má ṣe wá láwọn oníbàárà. Akọgun ṣe nǹkan kan láàárọ̀ ẹ̀. Mo fẹ́ fi hàn yín. Ẹ wo nǹkan tí Akọgun ṣe láàárọ̀ ẹ̀. I'm going to show you guys. Ẹ wo pastor yín. Pastor Dodi. Ẹ wo. Eléyìí ni ẹ wo ó sọ nǹkan kan nípa Ọ̀ṣọ́fà. Eléyìí ni ọ̀dẹ̀ ní yín sà. Ẹ ganu sí ọ̀rọ̀ lọ́rọ̀. Ọ̀dẹ̀ wòlíì ni yín. Ẹni pé lè sọ pé ó ganu sọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ̀yin tí bá wòlíì jẹ, ẹ̀yin tí ń bá wòlíì jẹ nìyí, ẹgbẹ́nu sọ̀rọ̀. Kí lẹ́ni tákọ̀gún ṣe? Ó lọ gbé fọ́tò bàbá ẹni yẹn wá. Ẹ ti olórí burúkú tún pé rẹ̀ dọ́kítọ̀, prophet dọ́kítọ̀ Múyìwá Akọ̀gún. Kí lẹ́ni tó ṣe? Ó lọ gbé fọ́tò bàbá ẹni yẹn wá. Ó lọ gbé fọ́tò bàbá ẹni yẹn wá. Imagine tó bá jẹ́ pé Lizzy Anjorin ló lọ ń pariwo Akọ̀gún tó ló jalè nínú Ìdúmàkà. Imagine nǹkan tákọ̀gún máa ṣe. Ẹyọ kan tó ṣe kọ́rè o, ọmọ ẹ̀wò, ìmí ìtúrè. Papa Ọ̀ṣọ́fà is more than a consultant prophet, sir. Little did you know. Eléyìí tún fi sàsí o about him, sir. His own kind real. I come in peace. Otuda Eloni. I never said he's a consultant prophet. I only use him as a case study. Ṣé ń gbọ́? Ẹ ti rí Akọ̀gún. Pastor Dodi. See, this person told him that ọ̀dẹ̀ ní yísà ẹ ganu sí ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ ganu sí ọ̀rọ̀ lọ́rọ̀. Ọ̀dẹ̀ wòlíì ni ẹ̀yin tẹ́ ń bá wòlíì jẹ́ nìyí. Ẹgbẹ́nu sọ̀hún sí. He went to go and bring the person's father's face. See, he went to go and bring the person's father's face. Straight up. Ewo, Pastor Dofuro. See how he replied this one. This one was correcting him with sir. See. You know why I'm showing you this? You know why I'm showing you this? This is Akọ̀gún tó ti join ṣẹpẹtẹrì láti báyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́. This is Akọ̀gún Dofuro, Wòlíì Dofuro tó ń lábò àtúnmí onígbáná tó jọ ń báyé àwọn èèyàn jẹ́. Don't tell people what to do. Ẹ̀yin nìkan ni mo rí tẹ́ ẹ sórí burúkú ẹ̀yin blackmailers. Tẹ́ ẹ máa sọ fẹ́ni tó ṣe oríire jù yín lọ bó ṣe máa ṣayé ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí. Nǹkan tákọ̀gún ṣe fún mi ṣó lè gbà. Don't forget that show tí mò ń ṣe mo fi ń liberate yín. Nǹkan tí Akọ̀gún ṣe fún mi ṣó lè gbà. Ẹ jẹ́ ká gbọ́ kan nínú àwọn fídíò yẹn lẹ́yìn. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó tún sọ nípa wòlíì Akọ̀gún nínú fídíò yìí tí ẹ ṣe wò tán yìí. Kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin Lizzy Anjorin tí ó sọ yìí? Tí ẹ láwọn fídíò ẹ̀kan tí mo rí fídíò ẹ yapa abẹ́ ẹ̀kọ́ jọ ni o.